gbọ́dọ̀. ẹ káalẹ́ sà. a rí ní ọ́fíìsì wa padà kí ni ẹlẹ́rìí nǹkan tẹ́ fẹ́ bá àwọn ọmọ aráyé sọ so pé ẹ fẹ́ báwọn èèyàn sọ̀rọ̀ nípa nǹkan tó ń lọ lọ́wọ́ lọ́dọ̀ tí yí báyìí so ẹ dárúkọ yín fún wa lẹ́ẹ̀kan. Orúkọ mi ni Muideen Àgbàlá Gabriel. Kókó tí mo fẹ́ sọ nípa. ṣé Àgbàlá Gabriel yẹn sọ ní ìmú yín ni torí ibi tẹ́ wà yìí. ẹ ṣe Human Rights Office ni we are. Àgbàlá Gabriel kọ́ ni surname mi bọ́ orúkọ tí gbogbo ayé mọ̀ mí sí pé Muideen Àgbàlá Gabriel ìyẹn jẹ́ gẹ́gẹ́ bí nickname pé Muideen Àgbàlá Gabriel. ok now kí ni ẹ wá fẹ́ sọ ní pàtó ní alẹ́ yìí fún wa. kókó tí mo fẹ́ sọ ní pàtó lálẹ́ yìí ni nípa ọ̀rọ̀ ìyàwó mi. kí lorúkọ ìyàwó yìí yẹn. Ìbùkún Olúwa Muideen. kí lẹ fẹ́ sọ fáráyé nípa rẹ̀. kókó tí mo fẹ́ ṣàlàyé lórí ọ̀rọ̀ ìyàwó mi lálẹ́ yìí ni pé èrò ọkàn ìyàwó mi nígbà tí mo kúrò ní Àgbàlá Gabriel níjọ́ náà lọ́hùn tí Alhaji Oríyọmí tí wọ́n mú mi lọ bá Pastor Àgbàlá Gabriel lọ́jọ́ náà lọ láti settle matter tó wà láàrin mi àti Àgbàlá Gabriel so because wọ́n fẹ́ Alhaji Oríyọmí fẹ́ settle matter yẹn pé kí n padà sí Àgbàlá Gabriel padà níjọ́ náà lọ àmọ́ ẹ̀pà ò bá aṣọ ọ̀bọ ọmọ yẹn ti rìn ìhòòhò ọjà kò pọ́síbù kéèyàn ò ríbi tí ẹ̀mí èèyàn ò ti safe kéèyàn tó sọ pé òun tó fẹ́ máa gbé ibẹ̀ ni mo fi decide lọ́kàn mi pé mi ò lè gbé ní àkàtà Àgbàlá Gabriel mọ́ ilé mi tó wà níbẹ̀ mi ò lè gbé níbẹ̀ mọ́ kí ilé mi sì wà níbẹ̀ nígbà yẹn so pé mo ní àǹfààní láti kúrò bẹ́ẹ̀ láti gbé ẹ̀mí mi sá. kí ni nǹkan tó wá ṣẹlẹ̀ nígbà tí. kókó tó wá ṣẹlẹ̀ níbẹ̀ ni pé ìgbà tí mò ń kúrò ní Àgbàlá Gabriel ìjọ náà lọ́hùn ìyàwó mi bẹ̀rẹ̀ sí ní sunkún pé kí n má lọ kí n má kúrò l'Àgbàlá Gabriel ní jẹ́ n kúrò. tó o bá mọ̀ yìí pé o nífẹ̀ẹ́ mi lóòótọ́ àti lódodo èmi ò kọ́ ẹ o ìyàwó mi sì ní ẹ lọ́jọ́ gbogbo nígbà gbogbo ìyàwó mi sì ní ẹ torí pé for better for worse ni marriage tá a ṣe ìgbéyàwó olórùka ni mi ò kọ́ ẹ níyàwó ṣùgbọ́n tó bá jẹ́ pé ìwọ sì ṣetán láti máa continue láti máa jẹ́ ìyàwó mi lọ bí ìgbẹ́ bá fà ìkara wọn àtẹ̀lé ni o bí mo ṣe ń lọ yìí anywhere tí mo rí kí n lọ máa sùn yìí bá lọ máa sùn orí àkìtàn ẹ̀tọ́ ẹ ni láti tẹ̀lé mi lọ sí anywhere tí mo bá lọ ìyàwó mi dẹ̀ reviews ó kọ̀ láti tẹ̀lé mi níjọ́ náà lọ́hùn ó ń jẹ́ kó yé mi wípé òun ò lè padà sí àárọ̀ o òun ò lè lọ máa sùn orí àkìtàn o ibo ni mo fẹ́ lọ máa sùn bí mo ṣe lọ láì mọ̀ yìí pé àtòrí ìkànṣe kan ńlọbọ Ọlọ́run o èrò ọkàn ìyàwó mi ni pé bí mo ṣe ń lọ màá lọ máa sùn abẹ́ gádà ètò tó sì ti wà níwájú Ọlọ́run fún mi bí mo ṣe kúrò l'Àgbàlá Gabriel jọ náà lọ́ọ̀ ni wípé ilé tí màá lọ máa sùn òun Ọlọ́run ti pèsè rẹ̀ lẹ̀ fún ìyàlẹ́nu ńlá mo ráàánú gbà lọ́wọ́ àwọn kan wọ́n gba yàrá kan fún mi wọ́n rẹ́ǹtì yàrá kan fún mi níjọ́ náà lọ́hùn pé ò lè máa sun abẹ́ gádà jẹ́ àgbà yàrá kan ìfọ̀ ẹ̀ kó máa sun bẹ́ẹ̀ náà kó máa gbé bẹ́ẹ̀ náà so mo wá ń fi dá ìyàwó mi lójú ní wákàtí àti àkókò yìí
pé látijọ́ tí mo ti kúrò ní. alàgbà ẹ tó kúrò ń bẹ̀ yẹn. Yes sir. ǹjẹ́ kó tó di pé pásítọ̀ Àgbàlá Gabriel. Yes sir. wọ́n pè yín lọ sí ọ̀dọ̀ wọn. Yes sir. ǹjẹ́ ti fi ṣé abẹ́ bíríìjì ni ẹ̀ ń sùn kó tó di pé ẹ lọ torí ọ̀rọ̀ abẹ́ bíríìjì àwa ń gbọ́ nísìn tó ti adẹ̀rí pé ìyàwó yọ́ta statement pé ẹ padà sí abẹ́ bíríìjì ṣé inú ilé lẹ́ ń sùn tẹ́lẹ̀ ni àbí abẹ́ bíríìjì lóòótọ́. ẹ ṣé mo dúpẹ́ mi ì fìgbà kankan sùn abẹ́ bíríìjì rí kó tó di pé Àgbàlá Gabriel wá mú mi ní express. iṣẹ́ wo lẹ́ ń ṣe ní express gbà wọ́n wá mú yín. charger ni mo ń tà l'express nínú Goslow l'express nígbà yẹn inú ilé kan náà ni mo dẹ̀ ń sùn gbà yẹn bó tiẹ̀ jẹ́ pé inú ilé àlàpà nílé náà tí mo ń sùn gbà náà lọ inú ilé àlàpà ni inú ilé sì ní ilé ń jẹ́ ilé nílé ń jẹ́ bínú ilé tí mò ń sùn gbà náà sì jẹ́. ẹ sáà sun ilé kan nígbà yẹn ilé náà sáré ẹ ń sun ilé kan. ẹ fi gbà kankan sun abẹ́ bíríìjì. rí so ǹjẹ́ ṣé ẹ ti ní ẹnìkan tẹ́lẹ̀ tó yẹ pé ẹ ti propose rí láti fẹ́ kò lè burúkú kọ́mọ́kẹ́ mo ń bọ̀ mo fẹ́ kọ́ ẹ pé ìbéèrè tí n bá bí yín ni kẹ́ ẹ dáhùn. Okay sir. Because ibi tẹ́ ẹ wà yìí àwa ò ní fẹ́ kẹ́ ẹ sọ ọ̀rọ̀ kan tí ó wà di pé bóyá ọ̀rọ̀ yẹn kò ní bá òfin mu àbí yóò tako ìlànà òfin tó ẹ farabalẹ̀ kí torí ẹ̀ mo fi interview yín tí mi sọ pé kẹ́ ẹ máa sọ ọ̀rọ̀ lọ. Now kó tó di pé pásítọ̀ Àgbàlá Gabriel wọ́n mú yín lọ sọ́dọ̀ tẹ́ ẹ fi padà fẹ́yàwó ní ibẹ̀ ǹjẹ́ ẹ ti ní ẹnìkan tó yẹ pé ẹ ń propose lórí pé ẹni ẹ fìgbà kan sùn abẹ́ bíríìjì pé ẹ̀yin náà nílé tẹ́ ń sùn tẹ́ ẹ sì tẹ́ ń jẹun tẹ́ ń mu tẹ́ ń wẹ̀ tó wà conducive fún yín at your level at that particular time. Now ṣé ẹni ẹnìkan tẹ́ ń fẹ́ rí tẹ́ ẹ ti fẹ́ rí àbí tẹ́ ń fẹ́ lọ́ngbà yẹn àbí bí ẹnìkan tó yẹ pé ọ wà ní kinní fún yín. ẹ dá wa lóhùn. níwájú Ọlọ́run àtèèyàn mo ní àfẹ́sọ́nà tí mo fẹ́ gbà yẹn mo ní àfẹ́sọ́nà tí mo fẹ́ gbà yẹn torí kò lè burúburú kọ́mọ̀kẹ́ nìkan o. ẹ sà kò lè burúburú kọ́mọ̀kẹ́ nìkan má ni mo ní àfẹ́sọ́nà tí mo fẹ́ gbà náà lọ àmọ́ Bram tí Àgbàlá Gabriel ti mú mi kúrò ní tí ó ti mú mi kúrò lẹ́sprẹ́sì ìgbà náà tí mo ti wà ní àkàtà Àgbàlá Gabriel ní chọ́ọ̀chì wọn mi ò láǹfààní àti padà lọ mú àfẹ́sọ́nà mi tí mò ń fẹ́ gbà yẹn mi ò láǹfààní àti padà lọ mú. kí ló dé tẹ́ ẹ̀ fi láǹfààní ẹ̀ dúró ẹlẹ́ẹ̀ láǹfààní àti lọ mú kí ló fà tẹ́ ẹ̀ fi láǹfààní àti lọ mú ṣé torí pé ẹ ti débẹ̀ yẹn tẹ́ ẹ̀ rí pé ẹ̀ ń gbádùn bẹ́ẹ̀ ló fi fà tẹ́ ẹ̀ fi lọ mú àbí kí ló ṣẹlẹ̀ gangan tẹ́ ẹ̀ fi lọ mú ẹni yẹn. ìdí ẹ̀ tí n fi láǹfààní àti lọ mú àfẹ́sọ́nà mi yẹn gbà yẹn ni pé Àgbàlá Gabriel ń jẹ́ kó yé mi wípé tí mo bá ṣe tán láti fẹ́ yàwó wípé inú chọ́ọ̀chì òun náà ni mo ti gbọ́dọ̀ mú ìyàwó tí mo bá máa fẹ́ pé òun ò fọwọ́ sí láti jẹ́ pé kí n lọ mú ìyàwó wá láti ta torí mo jẹ́ kó yí Àgbàlá Gabriel gbà náà lọ pé mo ní àfẹ́sọ́nà tí mò ń fẹ́ tẹ́lẹ̀ o kẹ́ tó mú mi wá sí inú chọ́ọ̀chì ọ̀dọ̀ yìí so wọ́n dẹ̀ ní àwọn fọwọ́ sí kí n mú ìyàwó kankan wá láti fà pé inú chọ́ọ̀chì àwọn náà mo ti gbọ́dọ̀ mú ìyàwó tí máa fẹ́ so báyìí yẹn sì jẹ́ nìyẹn. now ẹ ṣe ìgbà tí ẹ fi ń yé wa nísìnyí wípé ìyàwó yín tí ẹ fẹ́ ní Àgbàlá Gabriel kí ni kókó tí ẹ fẹ́ wá bá ara yín sọ báyìí àbí tẹ́ ẹ fẹ́ fi ránṣẹ́ sí ìyàwó yín yẹn so ẹ jẹ́ ká gbọ́ kókó yẹn gẹ́gẹ́ tí ẹ fi wá tàbí grant yín ní interview yìí. kókó tí mo fẹ́ kó yé ìyàwó mi ní wákàtí àti ọ̀wọ̀ yìí ni pé níwọ̀n àgbà tí èmi ò ti kọ ìyàwó mi lẹ̀
tó bá jẹ́ pé ní tòótọ́ níyàwó mi sì nífẹ̀ẹ́ mi tó sì rẹ́dì láti máa fẹ́ mi nìṣó anywhere tí mo bá ń gbé ìyàwó mi gbọ́dọ̀ kó wá bá mi ń bẹ̀. Tí mo fẹ́ báyìí ni pé kíyàwó mi kó kúrò ní àgbàlá lágbàlá Gabriel kó kúrò bẹ́ẹ̀ kó wá kó bá mi nílé ibi tí mo ń gbé báyìí bó tiẹ̀ jẹ́ pé yàrá kan ni abẹ́bọ̀ bó jẹ́ pé yàrá kan ni ẹ máa gbọ́ ó pè mí ṣé kìí ṣe ibi tó léwu fún ìlera tiẹ̀ náà gẹ́gẹ́ bí ìyàwó sọ́kọ ṣé àwọn nǹkan tí ó lè máa lò gẹ́gẹ́ bí ìyàwó fún èlò ilé tó wà ń bẹ̀ àwọn domestic use. ẹ ṣé mo dúpẹ́ gbogbo nǹkan èlò tó wà ń bẹ̀ gbogbo nǹkan tí ó máa jẹ́ ìrọ̀rùn fún tó jẹ́ pé ó tún máa rọrùn ìgbé ayé tó máa gbé níbi tí mò ń gbé báyìí torí ìgbé ayé tí mò ń gbé níbi tí mò ń sùn nílé tí mò ń wà báyìí ìgbé ayé tó rọrùn fún mi ju ìgbé ayé tí mò ń gbé nígbà tí mo wà ní àgbàlá Gabriel tíyàwó mi bá wá bá mi ìgbé ayé tí ó máa gbé ìgbé ayé tó rọrùn mi. alàgbà ẹ má sọ báyẹn kí ni ìdí tí mo fi lé kẹ́ ẹ má sọ báyẹn ni pé odidi ilé lẹ́mọ̀ wà ń bẹ̀ yẹn bó o ní yàrá kan ó sì wá rọrùn ju odidi 3 bedroom flat àbí nǹkan ní ilé tẹ̀ wà ń bẹ̀ yẹn tí gbogbo everything dẹ̀ wà ń bẹ̀ 2 bedroom ni báwo ni yàrá kan ṣe lè rọrùn kí ló fà tí yàrá kan fi rọrùn ju 2 bedroom flat tí wọ́n dìde kọ̀ fún yín tí wọ́n sì furnish everything. ẹ ṣé mo dúpẹ́ ìdí ẹ̀ tí yàrá kan tí mò ń gbé tó fi rọrùn fún mi ju 2 bedroom flat tí mò ń gbé ní àgbàlá Gabriel tí yàrá kan tí mò ń gbé fi rọrùn ju 2 bedroom flat yẹn lọ ni wípé alákọ̀ọ́kọ́ kò sí mọ̀sùmọ́tọ̀ freedom wà fún mi kódà ìfẹ́ wà nínú ilé ibi tí mò ń gbé yẹn gan débi wípé kò sí tó kan bó ṣe jẹ́ face me and face me tó kò sí tó kan yàrá kejì pẹ̀lú yàrá àtọ̀dọ̀ tèmi everybody live life conveniently chairman I mean bí mo ṣe lè sọ bẹ́ẹ̀ yẹn ṣe pọ̀ lójú ọ̀run tó abẹ́gbọ̀ gbogbo ẹyẹ wọ́n ń fẹ́ lákiri lójú ọ̀run débi pé wọn ò fa pagúnra wọn. so lédè kan tẹ́ fẹ́ sọ fún wa nísìnyí pé ẹ wà confident ń bẹ̀ yẹn ẹ wà comfortable fún yín so wípé ẹ fẹ́ kí ìyàwó yín kó ṣe kí ni kó wá bá mi kó wá bá yín so ajá sí pé gbogbo ayé náà ló ń gbọ́ yín báyìí nísìn so àwọn tí yóò bá fi ránṣẹ́ síyàwó ǹjẹ́ ẹ ti pè ìyàwó yín yàtọ̀ fún ọjọ́ tí ẹ kúrò ní àgbàlá Gabriel tí Alhaji Oríyọmí Hamzat tí wọ́n bá yín dá sí ipe kẹ́ ẹ dúró ń bẹ̀tẹ̀ lẹ́ẹ̀dúró ǹjẹ́ ẹ ti fi ọjọ́ kan pè ìyàwó yín pé máa bọ̀ wá bá mi ibi báyìí mo wà kí ló ṣẹlẹ̀ láàrin yẹn. ẹ ṣé mo dúpẹ́ ìdí ẹ̀ tí mi ò fi pe nọ́mbà ìyàwó mi mọ́ torí mo ti pè é láìmọye ìgbà kó wá bá mi wá kó bá mi ní yàrá tí mò ń gbé yàrá kan ní lóòótọ́ ṣùgbọ́n ìfọ̀kànbalẹ̀ wà bẹ́ẹ̀ pẹ̀lú gbogbo bí mo ṣe bẹ́ẹ̀ tí mo bá sọ̀rọ̀ tó ń gbà náà lọ́hùn èsì tó ń fún mi ni wípé òun ò lè fi àgbàlá Gabriel lẹ̀ ìdí ẹ̀ tẹ́mi ò fi pe nọ́mbà rẹ̀ mọ́ tí mi ò fi pe mọ́ndé nìyẹn bọ̀ ní lédè kan ni pé torí pé ẹ ti pè wọ́n rí kó tó di pé Alhaji Oríyọmí pè yín pọ̀ tẹ́ ẹ ti sọ pé kí ìyàwó yín máa kó bọ̀ wá bá tó insist pé òun máa wà ní àgbàlá Gabriel so torí ìyẹn ni ò jẹ́ kí ẹ lè pè mọ́ so ẹ wá torí ẹ̀ náà lẹ́fọ́ wá báyìí pé kí gbogbo ayé gbọ́ pé ẹ ti bá a sọ̀rọ̀ pé kó máa bọ̀ àbí. kò tí ì dá mi lóhùn pọ̀ mo tún bá àkókò yìí wá láti tó ti wá tẹ̀ mọ́ létí pé kókó wá bá mi o torí pé ibi
ibi tí téèyàn bá ń gbé ní ìṣúra èèyàn máa ń wà o. so ẹ ṣe so n tẹ́ fẹ́ sáàfì kókó ẹ jẹ́ sáré yọ àwọn kókó yẹn fún yín. kókó tẹ́ fi wá bíbá ẹni pé ẹ fẹ́ yẹ kí ara yóò gbọ́ yí pé ìyàwó yín yìí ẹ ti pè é láìmọye ìgbà time without number pé kó máa bọ̀ kó wá bá yín. so ẹ jẹ́ kó yé wa yí pé ibi tẹ́ ń gbé nísìn wípé ẹ ti ń gbé bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di pé Alhaji Oríyọmí Hamzat wọ́n pè yín papọ̀ fún resolution. ẹ̀dẹ̀ yẹ kó tó yé wa pé ìjọ yẹn gangan náà ìyàwó yẹn sí léèdì pé òun ò lè bá yín lọ látàgbà tẹ́ ẹ ṣe court marriage àbí. so ǹjẹ́ court marriage yìí òun só tiẹ̀ ṣe kì í ṣe pé bóyá kò lẹ́sẹ̀ ńlẹ̀ torí pé mò ń wò yí pé tó bá lẹ́sẹ̀ ńlẹ̀ kò yẹ kí ìyàwó yín sọ pé òun ò lè tẹ̀lé yín ìnàsùn tẹ́ sọ pé ẹ̀mí yín ò ṣèfù ní ibi ibẹ̀ yẹn. so pé nígbà tí ẹ ti báyàwó yín sọ̀rọ̀ wípé kó máa bọ̀ tó ń sọ pé òun ò lè tẹ̀lé yín lọ ṣé ìyàwó yẹn sì kà yín kún pé ọkọ ni yín àbí bí ẹ dáhùn jọ ṣe ìgbéyàwó tí ìgbéyàwó olóòka alárédè. so ǹjẹ́ ṣé ìyàwó yẹn gbà gan pé ọkọ ni yín. ẹ ṣé mo dúpẹ́ ṣe rí mi mọ èrò ọkàn ìyàwó mi tí ò jẹ́ kó tẹ̀lé mi níjọ́ tí mò ń kúrò ní Àgbàlá Gabriel torí ibi téèyàn bá ń gbé ní ìṣúra èèyàn gbọ́dọ̀ wà. èmi ò dẹ̀ rí kókó ẹ̀ṣẹ̀ kankan tí mo ṣe ìyàwó mi o mo dẹ̀ wá fi dá ìyàwó mi lójú báyìí wípé àwọn obìnrin wà tí wọ́n ń rọ̀gbà yí mi ká o àmọ́ níwọ̀n ìgbà tí ìyàwó mi ò bá ti lè sọ fún mi wípé òun ò fẹ́ mi mọ́ mi láǹfààní àti lè kọnu sí obìnrin mi pé mo fẹ́ fẹ́ ìyàwó mi àmọ́ bó pẹ́ bóyá ń tá a bá fi ilẹ̀ ò lẹ́nu ewúrẹ́ tó o tíyàwó mi ò bá tètè kó wá bá mi lásìkò tí mò ń pè sákèésì báyìí tí ó bá tètè kó wá bá mi nílé tí mò ń gbé báyìí tí ó bá tètè kó wá kó bá mi tẹkùrú bá lẹ́yìn fàǹfà èmi ò pé mo wí tó o. Yes sir. ṣe rí nǹkan tẹ́ ẹ sọ tán nìsín o lè mi fẹ́ sọ̀rọ̀ lé lórí gẹ́gẹ́ bí òfin now ẹ̀ ń jẹ́ kó yé wa wípé àwọn obìnrin rọ̀gbà yín ká ẹ mọ implication nǹkan tẹ́ ẹ sọ yẹn o there is what they call bigamy in law so ẹ mọ̀ pé offence lẹ fẹ́ commit yẹn ẹ tó bá ti lọ sí registry so tí wọ́n dẹ̀ àfàmù marriage wọn bẹ̀ so ti yẹ tí wọ́n satisfy rẹ̀ tí wọ́n gba certificate ọkùnrin yẹn kò ní ẹ̀tọ́ láti fẹ́ obìnrin míì ìyàwó yẹn náà lẹ́tọ̀ọ́ láti fẹ́ ọkùnrin míì so now nígbà tẹ́yìn wá sọ pé ẹ má yẹ kí obìnrin ó rọ̀gbà yí ká lásìkò yìí ju pé ẹ bẹ̀ ìyàwó yín kí ó máa bọ̀ wá sí ilé níbi tẹ́ ẹ wà ọ kí ìyàwó yín ó fáìlì divorce tó bá yẹ pé ẹ̀mí máa ṣe yín kò tẹ́ lọ́rùn mọ́ àjọṣepọ̀ yín kò bá ní tẹ́ lọ́rùn mọ́ tó yẹ pé tí ó bá yẹ pé ibi tí wọ́n wà yẹn ní Àgbàlá Gabriel náà sì fẹ́ máa gbé bóyá kán fáìlì divorce torí pé àwọn ò láǹfààní àti fẹ́ ẹlòmíì ẹ̀yin náà ò dẹ̀ láǹfààní àti fẹ́ ẹlòmíì àyàfi tẹ́ bá tó lọ sí ilé ẹjọ́ tí ilé ẹjọ́ ṣe kí ni tí wọ́n tú yín ká tó ti yé tí èmi lérò pé ó yẹ kí ẹ sọ nìyẹn pé tí ó bá kọ̀ tí ó bá wá ẹ gba ilé ẹjọ́ lọ láti lọ béèrè fún ìtúsílẹ̀ fún ẹ̀tọ́ yín so lásìkò yìí o so ti yé so ẹ lè establish ìgbéyàwó kankan mọ́ títí
tí ìyàwó yóò fi wá kó bá yín or tí yóò fáìlì divorce. So nǹkan tí èmi ní kí n fi tún yín ṣe lórí àwọn nǹkan tí ẹ sọ nìyẹn. So kí Ọlọ́run kó ràn wá lọ́wọ́. Ẹ dárúkọ yín lẹ́ẹ̀kan sí i. Èmi ni Muideen tí gbogbo ayé mọ̀ sí Muideen Àgbàlá Gabriel. So tí ẹ bá tún ti ní nǹkan míì tí ẹ fẹ́ bá wa sọ so ẹ jẹ́ kí á mọ̀.